àwọn obìnrin wọ́n máa ń bá àwọn ọkùnrin lo ìfẹ́, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin Ọlọ́run dá wa lẹ́dà kan tó dájú. Obìnrin ó lè pa ara rẹ̀ nítorí ìfẹ́. Tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin, ó lè lọ jí owó bàbá ẹ̀, ó lè lọ jí àṣírí bàbá ẹ̀ kó lóun gbé fúnfẹ́ òun. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ à ń disappoint, à ń kọjú yàn sórun alẹ́, èyí tó pọ̀ jù nínú 100% ọkùnrin kó 99. Aisha ò bímọ, àmọ́ Ànábì fún ní ìfẹ́ tí ò ní tán. Kínú Aisha bá lè dùn, Ànábì ní bí n bá ṣípò padà, ẹ̀yin sàábé mi, yàrá Aisha ní kẹ́ sinmi sí, kí n máa jẹ́ gift fún Aisha nítorí pé kò bímọ. Ẹ̀yin ọkùnrin, bóbìnrin ò bá ti bímọ, ẹ̀yin ò ní kò sọ̀fẹ́ nù pẹ̀lú ẹ̀. Ọ̀rọ̀ ìfẹ́ tá ń bá lọ yìí náà ni. Asọ́lẹ̀ kan pé kí ni jẹ́ adùn ìgbéyàwó àti kú mbẹ́. Kí ni wá ń jẹ́ ìfẹ́ gan? Ìfẹ́ ó dà gẹ́gẹ́ bí odò tó ń ṣàn. Ìfẹ́ ó dà gẹ́gẹ́ bí ẹyẹ tí ń fò. Ìfẹ́ ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ tó ń mọ́ tó ń ṣú. Àwọn obìnrin wọ́n máa ń bá àwọn ọkùnrin lo ìfẹ́, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin Ọlọ́run dá wa lẹ́dà kan tó dájú. Obìnrin ó lè pa ara rẹ̀ nítorí ìfẹ́. Tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin, ó lè lọ jí owó bàbá ẹ̀, ó lè lọ jí àṣírí bàbá ẹ̀ kó lóun gbé fúnfẹ́ òun. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ à ń disappoint, à ń kọjú yàn sórun alẹ́, èyí tó pọ̀ jù nínú 100% ọkùnrin kó 99. Obìnrin tí ó da ọkùnrin bóyá ká ní 10. Obìnrin máa ń fi ìfẹ́ bá ọkùnrin lò bí ẹni tí ó mọ̀nà. Afọ́jú lobìnrin tó bá nífẹ̀ẹ́ ọkùnrin o. Àwọn ọ̀rọ̀ wo ni máa ń ba ìfẹ́ jẹ́? Bí kéèyàn nífẹ̀ẹ́ kó sọ wípé ìwọ ló fẹ́ para ẹ o, èmi ò rán ẹ iṣẹ́ o. Ẹni tó nífẹ̀ẹ́ ó lè fẹ́ ya wèrè. Ọ̀rọ̀ wo lẹni tó nífẹ̀ẹ́ máa gbọ́ tó máa fẹ́ kú lọ́sàn kan òru kan? Òun ni kéèyàn nífẹ̀ẹ́ kó wá jẹ́ kó yé yí pé ìwọ nífẹ̀ẹ́. Àwọn ọ̀rọ̀ kan bẹ tá a máa ń sọ fún ìfẹ́ tínú ìfẹ́ kì í fi dùn. Ẹni tó nífẹ̀ẹ́ tẹ wá ní gbólóhùn aṣọ tó wá rán sí bàbá ẹ̀, tó rán sí ìyá ẹ̀, tó rán sáwọn ẹ̀gbẹ́ ẹ̀, yóò mọ̀ wá wò pé ṣé nítorí ìfẹ́ ni bàbá òun fi dèyàn yẹ̀yẹ́? Ṣé nítorí ìfẹ́ ni ìyá òun fi dèyàn yẹ̀yẹ́? Ṣé nítorí ìfẹ́ làwọn ẹbí òun fi dèyàn yẹ̀yẹ́? Gbogbo ẹni tá a bá nífẹ̀ẹ́ ká má sọ òkò bànújẹ́ sílé wọn o, nítorí pé ìfẹ́ tá à ń wò yìí òun ni omi kan tó ń ṣọlọ tí ò níbi tó fẹ́ dúró sí nínú ayé ẹ̀dá. Ìwọ obìnrin náà tó bá lò nífẹ̀ẹ́ ọkọ ẹ, gbogbo ohun tó bá mọ̀ pé ó máa sọ fọ́kọ ẹ tí ó fi sọ pé jẹ́ lọ para wọn. Àti rẹ́ni tó parẹ́ nítorí ìfẹ́ tó lọ pokùnso, àti rẹ́ni tó lọ bẹ́ sómi nítorí ìfẹ́, nítorí pé ẹni tó nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́. Ọ̀rọ̀ tẹ̀dẹ̀ ń wò yìí, wọ́n ní ọ̀rọ̀ ó dùn ẹlòmíì ju kẹ́ẹ̀nà lọ. Tó bá sọ ọ̀rọ̀ sẹ́lòmíì kò ní jẹun, kò ní sùn, ó máa ma ké ni. Orí rẹ̀ yí, kò dáa fúnfẹ́ o, ó yá wèrè, ìfẹ́ ò fẹ́ gbọ́. Gbogbo ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ a gbọ́dọ̀ máa ṣépè fúnra wa. Ìfẹ́ kì í fẹ́ kí èèyàn máa bínú sí rẹ ní. Àmọ́ tó ń pè nífẹ̀ẹ́. Òun mo fi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé yá ayyuhal ladhina amanu taqullaha ẹ bẹ̀rù Ọlọ́run. Taqullaha, ìbẹ̀rù Ọlọ́run ní ká fi lora wa, kò sí bẹ̀rù Ọlọ́run mọ́. Nígbà tí ìfẹ́ ń jẹ́ ìfẹ́, táwọn bàbá jọ àná tó ń lo ìfẹ́, ọkọ a máa báyàwó ẹ̀ turun, ọkọ a máa báyàwó ẹ̀ gbé ọmọ, ọkọ a máa báyàwó ẹ̀ tẹ́kẹ̀ ọmọ. Kò sífẹ̀ẹ́ mọ́. Ìyàwó ń tọ́mọ lọ́wọ́, ó tún lọ nídìí omi gbóná, òun kan ní ó gbomi kaná, òun kan ní ó dọ̀mọ́ lóhùn. Ìwọ náà ràn án lọ́wọ́. Wọn pè ìyàwó lẹ́rù rárá o, ìyàwó ìṣẹ́rú o rárá o. Ìyàwó tó fẹ́ ìkejì ẹ lọ́lọ́run pè. Torí jọ́ tọ́lọ́run dá Ànábì Adam, ó fi Àwáwù ṣèkejì ẹ ní.
kì í ṣe pé ó ní kó jẹ́ ẹrú ẹ̀. Ìyàwó tá a fẹ́ sílé ìṣẹ́rú wa, ìyàwó wa ni. Ó dà àwọn dàdú, àwọn bàbá wa ayé àtijọ́, wọ́n lu àwọn ìyá wa lẹ́rú. Àwọn ìyá wa ni wọ́n sìn wọ́n nítorí kọ́mọ wọn bá lè lálùbáríkà. Bọ́n ṣe wá ń sìn wọ́n yẹn, wọ́n fìfẹ́ bá wọn lò. Ẹ jẹ́ á fìfẹ́ bá wọn ìyàwó wa lò. Ẹ jẹ́ á nífẹ̀ẹ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ á nífẹ̀ẹ́ owó. Ẹ jẹ́ á nífẹ̀ẹ́ ìdùnnú. Ọ̀tọ̀ nífẹ̀ẹ́ owó, ọ̀tọ̀ nífẹ̀ẹ́ ìdùnnú. Obìnrin mi kò nídìí owó, ìdùnnú ló nídìí. Obìnrin mi kò nídìí owó, kò nídìí ìdùnnú, àyè ló nídìí. Ẹ jẹ́ á nífẹ̀ẹ́ àyè pẹ̀lú àwọn ìyàwó wa. Ǹjẹ́ wo la ti jókòó pẹ̀lú wọn? Ẹlòmíì gbogbo gbà ló ń bízì. O bízì títí, o tún bízì lóru. O ń ṣiṣẹ́ òru. Ẹ jẹ́ á ní time. Ìwọ obìnrin náà fìfẹ́ bọ́kọ ẹ lò. Má jẹ́ kẹ́nìkan tóbi lọ́kàn ẹjọ́ ọkọ ẹ lọ. Àrìjálù qawwamun 'ala an-nisaa. Ọlọ́run ní àwọn ọkọ yín ń lo lórí yín. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ sọra yín di gàrú tọkọ rí jẹ́mọ̀ kankan mọ́. Kò sífẹ́ ni o. Tí ìfẹ́ bá wà, gbogbo nǹkan ló máa ṣe fọ́kọ ẹ̀. Bọ́ ọkọ ẹ láṣìírí. Dùn ọkọ ẹ nínú. Ṣàánú ọkọ ẹ. Gbogbo ọ̀rọ̀ tí ò dáa, ẹ má jẹ́ kí ìfẹ́ gbọ́. À ń ṣépè fúnra wa, ìfẹ́ ò ní díẹ̀ o. À ń búra wa lọ́rọ̀ tí ò dáa, lọ́rọ̀ burúkú. Ó máa ya wèrè ni, ó máa ṣí èrè ni. Ìfẹ́ ò dáa, kò dáa ká máa sọ fúnfẹ́. Àdúrà ni ká ṣe fúnra wa. Ibi tí ìfẹ́ bá dẹ̀ bá wà láyé, Ọlọ́run máa ń wà ńbẹ̀ o. Ibi tí ìfẹ́ bá wà láyé, gbígbàdúrà máa ń wà ńbẹ̀ o. Gbogbo ibi tí ìfẹ́ bá wà láyé, àṣeyọrí máa ń wà ńbẹ̀ o. Gbogbo ibi tí ìfẹ́ bá wà láyé, ìdùnnú máa ń jókòó síbẹ̀ o. Wọ́n béèrè lọ́wọ́ gbígbàdúrà, wọ́n níbo la ti máa bá ẹ. Ó ní tẹ́ ẹ bá dọ́dọ̀ olólùfẹ́, ẹ bá mi ńbẹ̀. Àjásí pé tí ìfẹ́ bá wà nínú ilé kan, àdúrà wọn máa gbà ńbẹ̀. Wọ́n máa rí jẹ, wọ́n máa rí mu, wọ́n máa rí ná. Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa. Ìfẹ́ la fi lè kó ayé já o. Ìfẹ́ la fi lè kólu já o. Nàìjíríà bó ṣe rí iná, ìfẹ́ náà ni ò sí. Tí ìfẹ́ bá wà ní gbogbo ó dára. Ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. Gbogbo tá à ń sọ látàárọ̀, ìbẹ̀rù Ọlọ́run la lè fi control ẹ̀. Ìfẹ́ tá à ń bá ọ̀rọ̀ yìí bọ̀ yìí, ọmọ nìfẹ́ o. Ẹ máa wo ìrìn àjò ọkọ àti ìyàwó tó bá ń bọ̀ tí wọ́n bá ti bímọ. Ìfẹ́ yẹn máa ní bó ṣe mọ́. Níjọ́ tí obìnrin yẹn bá lóyún, ìfẹ́ yẹn máa tó gara. Níjọ́ tó bá bímọ, ìfẹ́ yẹn máa tó pọ̀. Gàgà tọ́mọ yẹn bá wá jọ ìwọ ọkùnrin, inú rí ọmọ wa dùn sọ ọmọ yẹn, ó máa dùn sí ìyá yẹn. Ọmọ èrè ìfẹ́ ni. Tí obìnrin ò bá tún wá bímọ, kò ní kó sọ ìfẹ́ nù lára ẹ̀. Nítorí gbogbo obìnrin tó wáyé kọ́ ló máa bímọ o. Ìfẹ́ tó o fẹ́ fún ni pé kò lọ́mọ yẹn, ìwọ wàá fìfẹ́ tẹ́ lọ́rùn tí kò fi ní ronú para ẹ̀. Ẹ wo bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ wo bó ṣe ṣe pẹ̀lú Aisha. Aisha ò bímọ, àmọ́ Ànábì fún ní ìfẹ́ tí ò ní tán. Kínú Aisha bá lè dùn, Ànábì ní bí n bá ṣípò padà, ẹ̀yin sàábé mi, yàrá Aisha ni kẹ́ sinmi sí. Kí n máa jẹ́ gift fún Aisha nítorí pé kò bímọ. Ẹ̀yin ọkùnrin, bóbìnrin ò bá ti bímọ, ẹ̀yin ò ní kó sọ̀fẹ́ nù pẹ̀lú ẹ̀. Ẹni tí ò lọ́mọ, ó ní nǹkan mi o. Kìí ṣe ọmọ lópin ìrìn àjò ayé o. Obìnrin mi tó bá fẹ́, tó bá fìfẹ́ lò, tí ò bá bímọ fún ẹ, gbogbo ohun tó máa fi dèèyàn láyé ló máa fún ẹ. Gbogbo ohun tójú òfin ní tiẹ̀ láyé ló máa fún ẹ. Gbogbo ohun tó máa fi láṣeyọrí láyé ló máa fún ẹ. Kò sí ní tí fi ò ní bí. Ẹni tí ò bímọ fún ẹ, má yìn inú o. Orí wà lára ẹ̀ tó ju tẹ́ni tó bímọ lọ. Ọmọ tẹ́ ń wò yẹn nínú ìrìn àjò ló wà, àmọ́ ìfẹ́ ṣẹ́ ojú ọmọ lọ. Èrè lọmọ nù fẹ́. Ìwọ obìnrin náà tọ́lọ́kọ ẹ ò lè ṣe dáadáa, tó torí ẹ̀ tó lọ lọ́kùnrin bíi mẹ́ta bí kọ́ máa wá bẹ́ẹ̀ sùn. Kò sífẹ́ ni o. Gbogbo tó kú lára ọkọ ẹ ò lè jí, wàá bá jí. Ìfẹ́ ò ní kó ṣe ránù. Níjọ́ tí ọkùnrin mi bá ti ń gorí ìwọ obìnrin, kò sífẹ́ mọ́. Tí ìfẹ́ bá wà, wà á tún jẹ́ kó máa yé. Mo ti ráwọn obìnrin tó sọ fọ́lọ́run rí pé lẹ́yìn ọkọ òun ẹlòmíì ò ní gorí òun. Ó dẹ̀ má dé òun yẹn ṣe bẹ́ẹ̀ tó fi kú.
ẹ̀yin tì ní ò mọ̀ rí bẹ́ẹ̀ ọkọ ẹyọ kan àlè mẹ́wàá aláàánú ni ń wá ó ní ìdí ẹ̀ tí ìfẹ́ bá tóbi kò sí tó fẹ́ tọkọ rẹ ò ní padà ṣe fún ẹ tọkọ rẹ bá lẹ ìwọ build ẹ tí ò bá strong ìwọ fún strong tí ò bá ní power ìwọ fún power tí ò bá ní action wá action fún gbogbo tí ò bá ṣe láàárọ̀ ọkọ ẹ wá wọn ní àìrìn jìnnà láìra bùkẹ́ ọkọ rẹ ń bó lórin dé tó bá jáde wọn máa fún ẹ ní nǹkan tọkọ ẹ máa fi wà òkè èyí tó torí ẹ tó tún fi lọ bá ẹni tẹjọ jáde primary 6 tó nígbà tẹ wà school tó bá gba ẹmu ẹ̀mí rẹ fẹ́ bọ́ tọkọ ẹ náà tó bá build ọkọ ẹ òun náà máa ṣe é bó ṣe fẹ́ ìfẹ́ kì í wà wá kú wá kiri o ìfẹ́ kì í sọnù o ìfẹ́ kì í rìn kiri o fìfẹ́ bọ́kọ ẹ lò fìfẹ́ bá ìyàwó ẹ lò ìwọ ọkùnrin náà tó níyàwó ẹ ò mèrè ṣe kí ló dé tó train ẹ ṣebí wọ́n ló jáde ló mọ̀ pé dé dùn ẹ build ìyàwó ẹ ṣeré tó fẹ́ train ẹ pé tí mo fẹ́ rè nǹkan tí mo fẹ́ rè nǹkan tí mo fẹ́ rè tó o bá ti train ẹ sí tó fẹ́ òun náà máa build síbẹ̀ ó ti mọ̀ pé tọkọ òun fẹ́ nìyẹn ntọ́kọ ẹ bá dẹ̀ fi ó máa ṣe fún àmọ́ torí pé ìyàwó rẹ̀ mọ̀ kọ́kọ́ ṣe ó wá wá àwọn tó mọ̀ ṣe lọ àwọn tó rò pé ó mọ̀ ṣe yẹn náà máa bá yẹ̀ jẹ́ o torí pé kò ní wu ìyàwó ẹ tó nífẹ̀ẹ́ obìnrin tó bá nífẹ̀ẹ́ ọkùnrin kò ní fẹ́ káyọ̀ ọkùnrin bàjẹ́ ṣòro obìnrin tó bá dúró de pé bí ó bá bàjẹ́ kó bàjẹ́ kò nífẹ̀ẹ́ ni o gbogbo tó bá ti di pò dáńtà try kó mú wọnú lé ẹ̀ ìwọ obìnrin gbogbo tó bá ti di pò dáńtà mú wọnú lé ẹ̀ ìwọ ọkùnrin gbogbo tó bá ti di pò dáńtà mú wọnú lé ẹ̀ obìnrin kan kì í darúgbó tá a bá ti lè máa tún wọn ṣe obìnrin dà gẹ́gẹ́ bí ẹni téèyàn tún ṣe lójoojúmọ́ wàá máa tún ṣe wàá máa tún ṣe tó bá ti ń yẹ̀gẹ̀rẹ̀ wàá tún máa tún tò wàá máa tún tò títí yóò máa dàbí ọmọ kókó ni ọmọ nìfẹ́ àmọ́ èrè lọmọ náà fẹ́ tífẹ́ bá strong nítorí ẹlòmíì ò bímọ mọ́ rò pé kò sí ìfẹ́ ń bẹ o àrínú àwọn afá wa àrínú àwọn ẹni ọlọ́run àrínú àwọn àgbàlagbà tó ti kọjá tó jẹ́ pé wọ́n nínú ìyàwó tí ò bímọ àmọ́ wọn torí ẹ̀ kọ́yìn inú ìfẹ́ náà dúró síbẹ̀ wọ́n fìfẹ́ bá lò tí wọ́n fi lọ ni ìfẹ́ ní pàtàkì ìfẹ́ ní kókó rìn àjò ẹ̀já fìfẹ́ bára wa lọ. alhamdulillah lórí ọ̀rọ̀ fẹ́ náà là ń bá lọ o ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa sallam ọlọ́run fẹ́ ká dóhun mọ̀ kóhun tóbi ó sì fẹ́ ká dá ànábì Muhammad ó dẹ̀ ní a máa sorogún pẹ̀lú òun ọlọ́run àmọ́ sórí ọ̀rọ̀ fẹ́ kò papọ̀ mọ́ ẹ̀sìn o ẹ̀sìn dúró ìfẹ́ dúró tó o bá nífẹ̀ẹ́ Christian tí wọ́n jẹ́ mùsùlùmí fẹ́ kò sábúrú ń bẹ̀ Yorùbá lè fẹ́ Yíbò Yíbò lè fẹ́ Haúsá Yorùbá lè fẹ́ Haúsá Haúsá lè fẹ́ Yorùbá ìfẹ́ ṣe pàtàkì ìfẹ́ ò papọ̀ mẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kò jọra wọn ó lè fẹ́ obìnrin kó jẹ́ kírísítẹ́nì kò sáburú ń bẹ̀ tó bá rọ́ ọmọ babaláwo tó bá yá yìí tó fẹ́ tí ó bá ti bọ́ ẹ̀ṣẹ̀ sin ẹ kò sáburú ń bẹ̀ ìwọ ọkùnrin tó bá rọ́ ọmọ pásítọ̀ tó wù ẹ́ fẹ́ ìwọ ọmọ àfáà tó bá rọ́ ọmọ pásítọ̀ tó wù ẹ́ fẹ́ kò sáburú ń bẹ̀ torí pé ìfẹ́ tẹ̀ ń wò yẹn kò sí tí ò lè tún ṣe ìfẹ́ lè jẹ́ kí ọmọ babaláwo kó dolórí alásàlátù ìfẹ́ lè jẹ́ kí ọmọ pásọ̀ kó di olórí alásàlátù kò sí tí fi ò lè bí ìfẹ́ tó ń wò yìí tó bá rí yàn sìn pé kírísítẹ́nì ni tó dẹ̀ wù ẹ́ tó fẹ́fẹ́ tí ní àjò fẹ́ yín bá ti jọ gbọ́ra yín yé èmi bí mo ṣe wà yìí o mùsùlùmí ni mí o mo dẹ̀ fẹ́fẹ́ tẹ́ bá ti gbọ́ra yín yé ẹ máa fẹ́ra yín ṣebí kádùá yín ti gbà ni kò ní ṣe rárá o ìfẹ́ tẹ̀dẹ̀ ń wò yìí a máa ń bẹ lọ́run lórí ẹ̀ ìwọ obìnrin tó bá nífẹ̀ẹ́ ọkùnrin tọkùnrin yàn nífẹ̀ẹ́ rẹ ṣàdúrà lé lórí ó sì ń tàdúró lè ṣe rọ̀jáyí látẹ̀kítà rọ̀jáyí wa kulli nasiran wa anta rọ̀jáyí kí ló béèrè lọ́dọ̀ ọlọ́run tí ò ṣe fún ẹ sunkún sọ́dọ̀ ọlọ́run ẹni tí mo nífẹ̀ẹ́ ìjì ó nífẹ̀ẹ́ mi yóò nífẹ̀ẹ́ rẹ tó bá jẹ́wọ́ ọkùnrin náà ló nífẹ̀ẹ́ obìnrin kan tóbìnrin ò nífẹ̀ẹ́ rẹ tí ò wóbi tó wà bẹ́ẹ̀ lọ́n lé lórí ṣàdúrà lórí ẹ̀ kó fi nífẹ̀ẹ́ kò sábúrú bí tẹ́ èèyàn fẹ́ fọwọ́ fà tọwọ́ èèyàn bá ti tó kéèyàn bẹ́ẹ̀ lọ́n tí ìfẹ́ ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ìfẹ́ ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn o ọ̀tọ̀ nífẹ́ ọ̀tọ̀ lẹ̀sìn àní ìfẹ́ sẹ́ omi ni tó ń ṣàn ẹyẹ ni tó ń fò ìfẹ́ òun nìkan tó ń ṣú láàárọ̀ tó tún mọ́júmọ́ nítorí pé ẹni tá a bá nífẹ̀ẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní kú òun ọkàn wa tá a máa fi kú
ẹni tá a bá nífẹ̀ẹ́ yóò máa ṣe wá bí àlá nífẹ̀ẹ́ rẹ̀ ó máa ṣe wá. Ìfẹ́ tóbi gan o, ó máa ń yí kiri nínú ọkàn ni. Ó dà gẹ́gẹ́ bí egbò kan lára tó já sí pé egbò ni, àdá àjìnà ni wọ́n ń pè. Ṣé o mọ̀ pé ò ní fẹ́ kéèyàn kọ́kọ́ ta lù? Ẹni tó bá nífẹ̀ẹ́, tó bá rẹ́ nìkan tó jókòó tí inú máa bí ẹ. Tó bá nífẹ̀ẹ́ obìnrin, tó bá jókòó bìkan tọkùnrin kan bá dẹ́wà lẹ́gbẹ̀ẹ́, wàá fẹ́ sọ òkè dilẹ̀. Àmọ́ jọ owú tá a tún sọ yìí náà kò tó ṣe jẹ jù. Lóníwọ̀n fẹ́ kó ba lè jèrè nǹkan tó fẹ́. Torí ẹni tó bá ti ń ṣọ́ obìnrin jù, ó fẹ́ yàgbẹ́, ó ṣọ́, ó wọnú mọ́tò, ó ṣọ́, ó ń sọ̀rọ̀, ó ṣọ́, ń lọ, ó ṣọ́. Tí wò bá ti para rẹ̀, ó padà pa ẹni tó ń ṣọ́ o.